A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A kí gbogbo àwọn olólùfẹ́ wa ní social media, ní Facebook ní Instagram ní Twitter ní TikTok ní YouTube ní. Ọlọ́run bá wa pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ Maulana Mufti Diyari. Ọlọ́run nípa lẹ́yìn o. Ọ̀rọ̀ mi ò ní pọ̀. Ọ̀rọ̀ ní ṣókí náà lérí àwọn òpònú méjì kan. Lérí àwọn ẹranko méjì kan tí wọn ò ní bíbí kan. Ó ti yé. Lérí àwọn òpònú kan, àwọn tí wọn ò ní bíbí, tí wọ́n bá ní kírun àwọn ẹni bẹ́ẹ̀, ètò ta làwọn tó bí ọgán tí ò lè rí percent. Ta làwọn tó bí ẹ níbo ló ti ṣẹ̀ wá tí ò lè rí percent. Ó ti àwọn tẹ́ pé ó kàn dùn mí fún yín pé ẹ kàn ń ba iye ara yín jẹ́. Tí ó yín lẹ́ ń bàjẹ́, ẹni tètè ẹ ti dá tẹ́ pé gbogbo yìí tẹ̀ ń ṣe yìí nísìn kò dín kankan kù ní tó ń lé kọ́lá Maulana Mufti Diyari ni. Gbogbo yìí tẹ̀ ń ṣe yìí ó tó ń kó go bá wọn ni, ó ń kó yìí bá wọn ni, ń kó àánú bá wọn sí ni, àtàwọn ọmọ wọn, àtàwọn ọmọ wọn, àtàwọn ọmọ ìyá wọn, àtàwọn olólùfẹ́ wọn àti fáǹsì gbogbo àgbáláyé. Ṣógbé rí bú tẹ̀ ń ṣe yìí ń tó ń fáwọn àjọ yìí. Torí tẹ́yẹ bá ṣe lérí bú tó gbó owó lérí bú pàlì ni ò kì í ṣe lérí bú fake, lérí bú original gangan. Tá máa ń ta lérí bú original, lérí bú méjì tí mo fẹ́ sọ yìí ni. Because ń jọ mí lójú mà tí mo kọ́ rí clip ẹ̀ ní àkọ́kọ́ yẹn mo bóun ti lẹ́kọ̀ọ́. Ìwọ tó lọ Mẹ́kà tó darí Mẹ́kà sẹ́wọ̀n, ẹnì tí ó ṣẹlẹ̀ sẹ́nìkan rí inú Islam yìí ṣá. Bí kankan wàá gbé kó darí ájì kó sì dé sẹ́wọ̀n. Ó ti yé. So mo bó ti lẹ́kọ̀ọ́ torí gbogbo ọ̀rọ̀ tí ń ṣe gbogbo tí ń ṣẹlẹ̀ yìí láti ìjọ mẹ́ta mi rí kó wí kẹ́límà kan wàláì, mi rí kó sọ kẹ́límà ká, mi rí kó fèsì ká. Ẹ mo ṣe wá rí orin rẹ̀ kan tó ṣe lẹ́nu ìjọ mẹ́ta yìí tó ní àwọn kí àwọn bẹ́nìkan dúpẹ́ pọ́lọ̀ wọn gbára lé, àmọ́ àwọn kan tí wọ́n bá fẹ́ lọ kírun wọ́n máa ń àṣẹ ni wọ́n máa ń lò àṣẹ. Wọ́n bá fẹ́ lọ kírun àdóni lápò wọn, tí wọ́n bá fẹ́ lọ wá sí bàǹtẹ́ni lápò wọn. Ọlọ́run ó san lẹ́san. Wàlá Ọlọ́run ó sọ lẹ́san dédé ẹ̀san tọ́tọ́ sí ọ Ọlọ́run ó san. Yóò lálùbáríkà ìjọ tí Mufti di ọ̀hún láyé ẹrú Ọlọ́run yìí ó ṣe prógámù kan mi ní sọ ó ṣe prógámù kan lọ́ndì 6 oṣù kọkànlá 2021. Ìjọ tó ṣe prógámù yìí ó jọjọ mòlúdì Maulana Mufti Diyari ṣe Suleiman Faruq ní kí ìpolówó rí wa ojú mòlúdì wọn gangan ni. Àmọ́ lálùbáríkà fẹ́ ni tí gbogbo wa ń gbé kí tajà àlùbáríkà mímọ̀ lára wọn, àlùbáríkà wọn á lọ lóòjọ́ mòlúdì bàbá kí bàbá tó wá lọ prógámù mi lóòjọ́ tó ní mòlúdì. Àmọ́ àlùbáríkà tó wá fi pè wáhùn náà ní ìfẹ́ ni wá, ìfẹ́ àfáàfáà wa. Bàbá lọ wọ́n pọn lé orí oore yẹ bí kaba tí wá ń ṣẹlẹ̀ ìwò níwò dùnú tí wọ́n ṣe fún ọ pé ẹjẹ́ kéré àwọn kéèké ẹjẹ́ pé lára àwọn àgbàlagbà yìí bọ́ pẹ́ bọ́yá yọ parí ń gbóná ní tó bá pẹ́ rọ́wọ́ padà yá yóò tutù ni. Ṣé bó ṣe rí ìjẹ ẹ̀ta ni ṣé bó ṣe rí ìjẹ ni ṣé bó ṣe rí lánàá ni ń ti tutù. Ẹ̀yàn wá jẹ́ kéré yín pé ẹ ṣáà lẹ fẹ́ ṣòfò tọmọtọmọ tààrọmọdọmọ yín tẹ bí àtàrà yín torófò tẹ̀sí yìí kọ́lá yìí ẹgbẹ́ bí ara yín ọba yín pé ń bẹ ẹ jẹ́ kọ́ ẹ tún jẹ́ kọ́ fún àwọn tí ń bọ̀ lẹ́yìn àtàwọn tó fẹ́ máa ṣe eré tí wọ́n bí àgbákò tó mọ̀ sí àwọn alábàjá ní ibú tó mọ̀ sí àwọn kan ní kí láàánú fẹ́ ra ó léyìí ẹ̀kọ́ lẹ́pàdà jẹ́ fàyàn pẹ̀lú ibú tí ọba yín àfi tẹ́ bá ronú pìwàdà lókù kó mọ sọ lẹ́nu ara òpónú ẹranko yẹn pé ẹ̀hún bẹ́ẹ̀ nìkan dúpẹ́ ọ yàtọ̀ sáfà kan tá bá fẹ́ kírun wọn máa ń lo àṣẹ àdónilápò wọn bàǹtẹ́ nídìí wọn tá bá ń lọ wá sí àfáà wo wá ní tàmọ́ ti bàbá ìsà àkọ́kọ́ ti Mufti ìsà àkọ́kọ́ bẹ́ẹ̀ ṣe máa ń rògbò yẹn náà nù apurọ́ mọ́ ni takuni ní àtẹ̀yìn àtàwọn tẹ̀ ń tẹ̀lé apurọ́ mọ́ ni takuni ní. So ti bàbá kọ́lá àkọ́kọ́ tí wọ́n kọ́ lẹ́dẹ̀ ṣe káyìn tí wọ́n lẹ́ ń ṣe lọ́wọ́ ó ti bàbá lè sọ̀rọ̀ kan fún yín Ọlọ́run ní kúrò ẹ̀mí àwọn o àlùbáríkà nàbí Ọlọ́run kò sí ní kúrò ẹ̀mí wọn. Ọlọ́ba tó rán wọn ṣẹ́ ọlọ́ba tó gbé wọn kalẹ̀ ọlọ́ba gbé wọn kalẹ̀ fún Islam wọ́n sì ń lóore fún Islam wọ́n jura wọn lẹ̀ sílé àfa wọn wọ́n jura wọn lẹ̀ sílé gbogbo àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí pé àdúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run tí ò fi ga àwọn tẹnì kankan mọ́lẹ̀ kò fi tẹ̀ wọ́n mọ́lẹ̀ ńlẹ̀ ìyá kò fi tẹ̀ wọ́n mọ́lẹ̀ bàbá kò fi tẹ̀ wọ́n mọ́lẹ̀ ńlẹ̀ bí kò fi tẹ̀ wọ́n mọ́lẹ̀ ńlẹ̀ ṣéwù wọn wọn fi tẹ̀ wọ́n mọ́lẹ̀ ńlẹ̀ àfa wọn wá ń lo gíga wọn wọ́n ń lo fún tẹ̀rù tọmọ wọ́n fi sọ̀kalẹ̀ fún gbogbo tí ń jẹ́ Islam. So tá a bá rẹ́ nìkan tó lóhun pé tòun tó kù ní pé kò ń wo àfààní lọ́lọ́run lọ́wọ́ ó kù yín ó kọ́ lọ́hùn ẹ pàdé pẹ̀lú Ọlọ́run o gbogbo oyè yín àtàwọn àfààní àtàwọn tó ń tì yín ẹ pàdé pẹ̀lú Ọlọ́run ẹ̀yin nu Ọlọ́run Ọlọ́run ó béèrè àwọn àti ẹ̀dúpẹ́ adúpẹ́ ṣéwù tiwa o adúpẹ́ ní tàǹtẹ̀lé adúpẹ́ lérí tàǹtẹ̀lé wọ́n yé ba tèèyàn jẹ́ wọ́n yé parọ́ mọ́yàn wọ́n yé kàn sí láìfù bẹ́ẹ̀ bàbá bísí púpọ̀ kọjá èdè táwọn èèyàn náà lọ́nà láyìn yẹn tí ìbá bí tán bá níwà sí àbọ̀rọ̀ kan tó bá important bí ẹnìkan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ dáadáa ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láburú ni bàbá kìyàn kò sí tí wàá bó ti kìyàn tí ìbá pé wà sí wa lẹ́yìn kí wọ́n kiri ẹni bẹ́ẹ̀ ní útúbà àkílábájá ní Islam ọ̀rọ̀mbà ọ̀rọ̀ lójú àkílábájá orí ẹ̀ lọ́mọjọ́ bàjẹ́ kò síbi tí bàbá ti sọ tó ju útúbà lọ tó bá pé útúbà ìṣẹ̀lẹ̀ bóyá jímọ̀ ètí akíjímọ̀ tánìkan ìṣẹ̀lẹ̀ bóyá wà sí kan wà
ó di wá sí bàbá kiri ẹni bẹ́ẹ̀ ẹni tó bá yẹ kí wọ́n lọ kí bàbá lọ kí tó bá bẹ kí bàbá tún dé wá sí ni bàbá tún kí wọ́n tún kiri ẹni bẹ́ẹ̀ wọ́n kí lọ online ní wá sí wọ́n kí ní mímbàrí wọn wọ́n dẹ̀ tún lọ kiri ẹni bẹ́ẹ̀ personal nílé bẹ́ẹ̀ lọ ṣe ṣe mùlánà nìyẹn àmọ́ kà wá ga kámẹ́rà sínú hòtẹ́ẹ̀lì ga kámẹ́rà sínú mọ́tò bí ẹni tí ò ní kan sí àwọn amáṣẹ́wù gan wọ́n ní kan sí jàwọn òpònú tá à ń pè láàfáà mi gan lọ àwọn ẹranko ayátàlìkì àmọ́ tá à ń fojú pé àṣàgbàlagbà rẹ ní àṣàgbàlagbà àmọ́ àpàgbàlagbà bú lẹ́lùmí apá rí pé àgbàlagbà òpònú ayátàlìkì àmọ́ lẹ́lùmí náà yọkàn wà nù mọ́tò bọ́mọnú rẹ lọ bá yóò bẹ̀rẹ̀ láìfù bọ́ wà nulẹ̀ bọ́ wà níléwẹ̀ bọ́ wà nù mọ́tò láìfù bẹ̀rẹ̀ náà nìyẹn ṣe yẹn ṣe máa ń fa ya rẹ kàrò pé ayé ara rẹ ò tẹ nìkan ló fi máa fi bàjẹ́ láti mọ spọ́ṣọ àwọn èèyàn ẹ mọ spọ́ṣọ àwọn èèyàn lóríṣiríṣi ọyá mọ ṣíbá ẹ wá rò pé tẹ̀ ń ṣe náà mùlá náà ṣe kí ló kàn án gbogbo àti ń bìjà àbá láyé ọlọ́run ní bìjà àbá lára ọlọ́run gan ní bìjà àbá gbogbo àti ń jáde lérí àwọn tá à ń sọ̀rọ̀ ìbábọ̀ òun anybody ìfẹ́ wọn ló ń ta wá la ìfẹ́ yẹn la bí akí ló dé tàn ní iye lérí bó adé wọn dákẹ́ ẹ̀dẹ̀fẹ́ bá tí wọ́n jẹ́ àánú ò lè wòye o àánú ò rí mú mọ́ra mọ́ ibi tá a dé yìí àánú ò rí mú mọ́ra mọ́ báyìí ẹ̀já mọ̀ pé ǹjẹ́ àánú ẹ̀dẹ̀ ń já àwọn òdẹ̀ nínú máa fi tọ́ fún sínú arígbé ní tí ń bẹ́ máa ń di ilẹ̀ fi hàn wá so àánú gbàdọ̀ jẹ́ ẹmọ tó wà máa ń di wa ó ti àwa dákẹ́ wọ́n dẹ̀ ń tọ́ bá dákẹ́ tá a rí ọba dákẹ́ àánú gbọ́dọ̀ kéde pa ipé rí búlẹ̀ yìí adúpẹ́ ṣéwù tiwa o ṣéwù ìṣàkúrọ́ mọ́ ni kì í ṣe akóbá ni kì í ṣe alábòsí kì í ṣe pé ní yìí kó dẹni yẹpẹrẹ ṣéwù tí ó sọ pé ní ẹni àpọ́nlé kó dẹni àbùkù ṣéwù tí ó sọ pé ní ọlọ́run kó dẹni burúkú ṣéwù tí ó sọ pé ṣé ń yẹ náà bò ní òṣèlú yẹ mọ́ ṣéwù tí ó láníyàn bẹ́ẹ̀ gbogbo aláníyàn bẹ́ẹ̀ tẹ́jọ́ kúrẹ́ ń jọ ọlọ́run ẹ pàdé pẹ̀lú ọlọ́run ẹ ní sọ̀rí àtẹ̀yìn àtàrọ́mọdọ́mọ yín ẹ ní bọ́ọ̀lọ́run dáadáa ẹlẹ́kejì bẹ́ẹ̀ ń wo kílípù òpónú kan tí máa ń dó tààfà kan lẹ́gbẹ̀ẹ́ báyìí tí máa ń gbọ́dọ̀ sáfà lẹ́nu báyìí tóun náà ń sọ̀rọ̀ láìpẹ́ yìí bí ṣe ń wo kílípù yẹn sí náà ni tóun náà ìyanu ti ń padé pé èèyàn mọ táfà bá dúró ti kéwu àkílà àdúrà máa wà lára rẹ̀ tó bá dúró ti kéwu ó ti yẹ pé òun lè sọ nísìsiyìí pé kí òun kọ́ lábájá ó di pòfẹ́sọ̀ òun kọ́ lábájá ǹjẹ́ èèyàn lè sọ pé mọ nákàlí rẹ̀ ní kò dẹ̀ ǹjẹ́ èèyàn lè proof kò dẹ̀ ǹjẹ́ èèyàn lè proof àdómi tó wà pé ìwọ ìyá àdó ìmọ̀ ǹjẹ́ èèyàn lè sọ pé sọ́wọ́ àlà rẹ̀ ǹjẹ́ èèyàn lè sọ pé èmi mo fàdó yìí síbẹ̀ ǹjẹ́ èèyàn lè sọ pé èmi mo fi kò dẹ̀ yìí síbẹ̀ ǹjẹ́ èèyàn lè sọ ìgbọ́rùn lẹ́nu òpónú ẹranko tí máa ń dó tààfà kan báyìí tí máa ń dó tààfà kan lẹ́gbẹ̀ẹ́ báyìí tí máa ń gbọ́dọ̀ tí máa ń sọ̀rọ̀ sáfà lẹ́nu báyìí àwọn òpónú ẹranko àwọn ọmọ tí ò ní bíbí tí ò níran tí wọ́n bá tiẹ̀ wá tọ́ yín tí wọ́n sọ̀rọ̀ fún yín pé tó ẹ̀ ní bíbí ẹ̀ níran òbí rẹ kó bí bàbá rẹ kó bí ìyá rẹ kó bí tí wọ́n wò pé fẹ́ sẹ̀sán fún wọn pé tó kán lè mọ̀ pé nífẹ̀ẹ́ wọn èyí tẹ̀ ń ṣe kán fún mọ̀ pé nífẹ̀ẹ́ àwọn eri bú tẹ̀ ń ṣe kán fún mọ̀ pé nífẹ̀ẹ́ àwọn ṣẹ́ rẹ tí àti bọ̀ tán ni ó kọ́ wá ló bímọ ṣé ìgbà yìí pé bímọ ni àwọn tẹ́lẹ̀ ń bíjà yìí àfa ẹ̀yìn tí wọ́n lọ́mọ da tọ́lọ́ bí ṣe báyìí fáwọn máa fa ó ti yé ẹni tẹ́ ẹ̀ sì jogún tẹ́ ìjáwó rẹ̀ yìí tí ò ní bàjẹ́ torí tí bàbá náà bá tẹnìkan jẹ́ ntẹ́yìn bá ṣe lẹ́yìn ọgbà òun tẹ́yìn bá ṣe làwọn yóò kẹsàn fa wọ́n mọ̀ ní tí bàbá rẹ̀ ṣe bàbá rẹ̀ ní aláburú ni o abatẹnijẹ́ bàbá rẹ̀ o wọ́n mọ̀ ní sọ pé bàbá rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lèyí tẹ́yìn ń lò yìí àwa tó bí wọn ṣèyàn bẹ́ẹ̀ làgbàkà yìí tẹ́yìn jẹ yìí àgbàkà òun làwọn ti ń fẹ́ jẹ mo fẹ́ kẹ́ ṣàkíyèsí ẹ̀ àgbàkà òun làwọn tẹ́yìn náà bí fẹ́ jẹ lára tiyín náà ó kọ wo lẹ fẹ́ sọ kalẹ̀ fáwọn ọmọ yín ó kọ wo lẹ fẹ́ rà kalẹ̀ fáwọn ọmọ yín ni wọ́n ń ṣe mílíọ̀nù fún òpònú ẹranko wọn náà wọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ rẹ̀ ń takò náà kọ́ mọ sọ pé ẹnìkan tó bá mójútó kéwu ni kíni kó dé wọ́n lápò rẹ̀ tẹ́ ẹ bá mójútó kéwu kí ládùn wọ́n lápò rẹ̀ wá sọ fún mi lónìí lókè pẹ̀lú láfíríkà lónìí tá bá ẹnìkan mójútó kéwu ṣéṣéwu ni ẹnìkan ò mójútó kéwu tó ń kíyì pa ẹnìkan ò mójútó kéwu tó ń kíyì pa ẹnìkan ò mójútó kéwu tó Grand Mufti of Ilorin oon tá mójútó kéwu tó gbogbo ntọ́ dàmbó ló ti dá gbogbo ntáyé ṣe mọ́ gbogbo ibi táyé ti mọ́ gbogbo àgbálá yín bó wọ́n ti mọ́ gbogbo ntọ́ gbàmbó ló ti gbá ìdí kéwù yìí náà ni gbogbo sọ́tọ́lọ́ ń dá wọ́n ló ṣe bọ́ọ̀rọ̀ yìí náà lọ́lọ́run ṣe fún wa ti ń bí inú ṣe bọ́ọ̀lọ́ ń lé wa kún yìí náà ní bí inú ṣe bọ́ọ̀lọ́ ń kẹwàá yìí náà ní bí inú bó ní tí wọ́n ń kẹwàá ibi kéwù yìí náà ni Àgbà Mufti ibi kéwù yìí náà ni oore náà la lè gbà láti outside tàbí kí ẹni ọ̀fùlọ́ tó gbogbo tó ń gbà láyìí tà yóò tó ká kí ọ́n lé oore yìí náà la lè gbà tàwọn àwògbé ẹjẹ́ kí ọ́n lé ṣe nídìí kéwù yìí náà ni oore tá a gbà níbo láti gbà nídìí kéwù yìí náà ni ṣírí ìfẹ́yìdọ̀ tá a gbà nídìí kéwù yìí náà ni Global Ambassador of Peace nídìí kéwù yìí náà ni council ulama tí bàbá wa àlífẹ̀sì ní òbí wá fún ṣéwù ní December on the 24 lójú Àlàmísì ní kò má jẹ́ àfiṣẹ́ àbòrídọ̀ tí bàbá àlífẹ̀sì ní òbí wá ní pé ṣe chairman council ulama bàbá fún wọn jọ náà ní December on the 24 2020 náà fún bàbá Mufti 2029 ni wọ́n fún bàbá Mufti tí bàbá rẹ̀ sí ní òbí wá fún wọn ní chairman council ulama chairman gbogbo tí ń jẹ́ àwọn ènìyàn Ọlọ́run pátá ìwọ náà lọ tọ́ sí ṣe bí di kéwìn Ọlọ́run ti gbẹnu bàbá ẹ̀sìn ó bí wá tán fún bàbá Mufti jọ níbi kó má jà fi ṣọmọ bàbá rídọ̀ tí ò sí ọ̀rẹ́ mọ̀ wùlọ ọlọ́mọṣà bá wa kẹ́ wọn àti gbogbo kú Islam pátá yá fi wọn fún Muhammad ó ti yẹ gbogbo tí bàbá náà gbà ní gbórí lórí ìdí kéwìn Ọlọ́run ti dá wọn lọ́lá gbogbo yìí tí bàbá náà rí gbogbo àlùbákà tí bàbá náà jẹnu gbogbo ọlá tí bàbá náà lórí ìdí kéwìn ní Al-Qur'an bàbá yìí ti sàn kankan láyé wọn gbẹ́sẹ̀ lé kankan láyé tó jọ Al-Qur'an lọ
ìwé fara ti kankan láyé gbogbo fúfú gbẹ̀rù wọn tó ju àdùkú lọ káàró pònú kan tó dìbò ọ̀fẹ́ yẹpẹrẹ nìkan tó o sì bọ́ yẹpẹrẹ ọmọ pàrà rẹ lọ yẹpẹrẹ ọmọ pé gbèsè ayé rẹ lọ yẹpẹrẹ ọmọ pàrà mọ́ rẹ lọ ń bàjẹ́ ayé rẹ lọ ń bàjẹ́ ọ̀n bá yọ ọmọ jẹ́ ọ̀n bá yọ ọmọ rẹ jẹ́ ọ̀n bá yọ ọmọ rẹ jẹ́ ọ̀n bá yọ ọmọ rẹ jẹ́ ọ̀n bá yẹ ìdílé rẹ jẹ́ ọ̀n bá yẹ ìran rẹ jẹ́ ọ̀n bá yẹ ẹbí rẹ jẹ́ ẹ̀yẹn ni òfò mọ́ àwọn gbogbo yín tẹ́ pé síbi tẹ́ pé sí náà bóyá mo rí èèyàn méjì tó gbé tó mo pé ń tọ́ sọ ohun òdùn mọ́ níbi tó ti sọ̀rọ̀ wọn láìpẹ́ yìí mo rí èèyàn méjì kan tẹ́ pẹ́ ni rí níwọ̀n àwọn àgbàlagbà rí tẹ́ pé kò jẹ́ dùnú fún mo rí pé àwọn méjì wọn ò rẹ́rìn bó jásí ẹni rí ni wọ́n ta mọ̀ àwọn tẹ́lẹ̀ so ọ̀rọ̀ tó sọ ohun ọjẹ́ bànújẹ́ fún wọn bẹ́ẹ̀ àmọ́ kò correction àwọn ọmọ pé wọn ò lè ṣe correction fún moment yẹn pé àwọn ọmọ pé tó bá sọ̀kalẹ̀ wọn ni wọ́n bàjẹ́ wọ́n sì pé conference pé àyí tẹ́ rí búlẹ̀ yìí tẹ̀ ń ṣe yìí mo rá àwọn méjì náà bí conference yẹn mo pé gbogbo ẹ̀yin tẹ́ pé náà gan tẹ́lẹ̀ ń ṣe ìnáwó yìí náà eléyìí wo ló wà láàrin ẹ sọ ìtóbi kan tó wà ń bẹ̀ wọn àti pẹ̀lú ìmọ̀ Ọlọ́run wa ń tú àṣírí yín èyí tẹ́lẹ̀ ṣe láti tẹ́ ṣe ẹ̀wò yìí ta kó wá bá yín ẹ̀wò bó ṣe yẹ yín ẹ̀wò bó ṣe yẹ yín tí ọ̀tán lẹ́dùn ní táwa dúró tì yín bíjọ́ mẹ́fà bíjọ́ márùn la máa lò pẹ̀lú yín tó yẹ yín ta kójà á là wá tẹ kó sí ìdààmú jọ́nà ta òbí ní yín dùn àṣẹ òdùnmọ́ bá ṣe kó ìwà bá yín gbogbo yìí tẹ́ wá lẹ ṣe yín níṣẹ́ mú alálùbáríkà kan wá tọ́ wà láàrin ẹ̀mẹ́lẹ́ rire kan wá tọ́ wà láàrin ẹ̀mẹ́ni rire kan wá tọ́ wà láàrin gbogbo ẹ̀yìn lérí bú iná lẹ́kúra yín jọ àwọn ògbẹ́ náà ògbẹ́ rere bú ẹ̀kẹ́ àwọn tó jòkó sáà lẹ́yìn ló jòkó di ṣéwù ṣé wo pọ́n ilé àtọ̀láyé tí yín náà àmọ́ yín kọ́ ló jòkó tì mú lánàá ẹ̀hún kìí pé kíkéré ni o torí tó tóbi pọ̀ lára ẹ̀ tí ó jòkó pẹ̀lú ẹ̀ káàkiri ru yẹn ẹranko yẹn mọ̀ mọ́ yẹn tẹ̀ níbi náà lẹ́wà jòkó ti sẹ́yìn náà nù sẹ́yìn tẹ̀ lẹ́yìn jẹ́ ń se náà nù ààrẹ àjòjì kan àrílá ńlá kan ìwò kan ní gbogbo ẹ̀yìn tẹ̀ jòkó ń bẹ̀ àyílẹ̀ rire kankan àrílá ńlá kankan bẹ̀ ààrẹ ní àlùbáríkà kankan bẹ̀ ẹ̀yin náà lẹ́jọ́ jòkó lẹ kóra yín jọ ẹ̀ pé sùúrù lẹ́wùfà ẹ̀ wá lẹ̀ ní ma bínú ṣé máa fẹ́lẹ́ yìí lásán ìlà gbogbo tẹ́lẹ̀ ṣe bùkátà tẹ́lẹ̀ ṣe ní ìsìnkú tó ẹ̀sùn ìyàwó wa gbogbo tẹ́lẹ̀ ṣe yìí kò tó ẹ̀sùn wàlímà ìyàwó wa lásán àìsùn wàlímà wa kò tó gbogbo tẹ́ ń ṣe tẹ́ ń lọ́sẹ̀ kan tẹ́ ń lọ́sẹ̀ bí ẹsẹ̀ tẹ́ ń ṣe tẹ́ ń kàmù tẹ́ ń yí lójú kan lédi pé ẹ sáà fẹ́ ṣe báyìí sí ẹ fẹ́ dà báwa náà ṣe dà gbogbo náwó yìí pátá kò tó ẹ̀sùn wàlímà mùdáná mo fi dr oon kò tó ẹ̀sùn wàlímà rẹ̀ ẹ lè burúkú ẹni òfò yìí yóò wá sọ inú ara pé ẹnìkan wà mójútó kéwú yóò àmọ́ ní ẹ̀ mọ́ báǹkì lápò rẹ̀ kéwú rẹ̀ yín wá mójútó tọ́ lápá lára yín kéwú rẹ̀ mójútó tọ́ lápá lára dínà rìn kéwú lọ lẹ́yìn bolo tí ń bọ̀ tá n bá bá rẹ̀ sọ fún wa káwò pé àkéwú lápá lára bàbá rẹ̀ dákọ̀ àwọn tó bí kálukú yìí gbogbo ẹranko méjì tẹ́ wá ń sọ̀rọ̀ yìí tẹ́ ń kọ́ni àti yìí tẹ́ ń sọ̀rọ̀ ẹ dákọ̀ àwọn tí kéwú lápá lára wọn dìlẹ̀ yìí tó ń kíjì pa ẹ dákọ̀ àwọn tí kéwú lápá lára rẹ̀ tó tó kíjì pa ẹ dákọ̀ ẹni àlùbáríkà lẹ́yìn tó tó kíjì pa níbi tẹ́lẹ̀ wà yìí náà láwùjọ yìí náà ẹ dákọ̀ ẹni tí kéwú lápá yẹn láyé bí ó ń kíjì pa ní gbogbo yín ní society yín níbi tọ́lọ̀ ńlá bìlọ́ọ̀n sínú ilé wa nì táwọn ò ní dínà rẹ̀ ń sẹ́ ẹ dákọ̀ ẹni tó lámì lákàbẹ̀ bí ó ń kíjì pa ẹ dákọ̀ ẹni tí Kùránì lápá lára rẹ̀ bí ó ń kíjì pa ẹ dákọ̀ ẹni tí ń lo Kùránì bí ó ń kíjì pa ẹ dákọ̀ ẹni tí Kùránì gbé bí ó ń kíjì pa ẹ dákọ̀ rẹ̀ fáyé ẹ dákọ̀ rẹ̀ jáde ẹ wá sọ pé inú ẹ tí Kùránì lẹ́nu òyìnbó lè kéwú nọ́mà tó bẹ alágbádá náà lágbàkà nọ́mà àmẹ́ni tó gbé tó lágbàkà tọ́lọ̀ ń sílẹ̀ sànú gbogbo yín ẹ mú jáde bí ó ń kíjì pa ẹ mú ògo jáde nínú yín sẹ́ nínú gbogbo ògo àárín yín ẹ mú jáde tó tó kíjì pa ẹ̀yin òpònú ẹranko tẹ̀ ní bíbí ẹ lè jókòó jẹ́ mọ̀lánà kọjá ní àárín fún yẹn kan ṣòfò ẹ ṣòfò dànù ẹ ṣòfò ni ẹ tún wá ẹ kó fóun bá ọmọ yín ẹ kó fóun bá ọmọ yín ẹ kó fóun bá ọmọ yín torí nígbà tẹ̀sán bá dé wàláhì ẹ kábàámọ̀ fa èyí táwọn ṣe yìí à ń ṣe lédi pé fẹ́ bàtà fáwọn ajẹ́ la fi jáde àwọn òkò sínú àládà tí wàá wé ṣe bàbá òdè rẹ nìkan wa àmọ́ ń tẹ́ ń ṣe ya àríwú mọ́ra máa pé kí ló dé wọ́n dẹ̀ ní bóyá bá jọ tẹ́ ni bí ọba lè sọ̀rọ̀ ẹrùjà níbẹ̀ ẹrùjọ bàwẹ́ ẹrù yóò dẹ̀ bàwẹ́ kéré gan ẹbí ń tẹ bìlú ẹyin tẹ ìjàmù ká àánà là ń rè sí àánà là ń pọn yín ẹni bẹ́ẹ̀ yín ká àbùkù níṣẹ́ ewo kọ́mẹ́ṣẹ̀ ṣan yín ni ní péjì gbogbo yín tẹ́lẹ̀ ń búṣe ewo kọ́mẹ́ṣẹ̀ yẹn ewo báyẹn ṣe ń gbáya yín náà ewo báyẹn ṣe ń lálàsí kọ́mẹ́ṣẹ̀ ní péjì yín ṣe yín wọn ò tó kẹ́ ronú ni ẹni burúkú ẹni òfẹ́ ẹni lélẹ́rìbú tẹ̀ ti jáde láìpẹ́ yìí náà tẹ́bí gbogbo bí ti ń lo ayé rẹ̀ kò líbi tó lérí pa ń bẹ́ gbogbo ayé rẹ̀ ti ń lò bọ̀ wá ó dọ́dọ̀ wá ló lérí pa ewo tó náà fẹ́ wílẹ̀ àpẹ́ yìí ìpọ́lọ̀ ti ṣọ́tọ̀ pẹ́nu ẹ̀ àgùtọ́ bẹ́ẹ̀ kàn ló ti kàn ọlọ́dẹ náà àkọ́kọ́ ò nítumọ̀ ń bẹ́ ọdọ̀dẹ ẹlẹ́ẹ̀kejì ò nítumọ̀ ń bẹ́ ó dọ́dọ̀ múra ló tó nítumọ̀ náà ó máa lé wá ń sọ̀tàn rẹ̀ kò fi wá ń sọ̀tàn tí báyìí yẹn bó kọ́mẹ́sàn pé ẹnìkan mọ́ǹbì kan tó jọ rẹ̀ nìyí lọ gbogbo ń tọ́ da yìí kọ̀sẹ̀ yẹn nìyí gbogbo ń tó bó ṣe ń bọ̀ sí ẹran bó ṣe dẹ́ni àpálí kọ̀sẹ̀ yẹn yìí gbogbo ayé tó ń lò tó fi nítumọ̀ kọ̀sẹ̀ yẹn nìyí àmọ́ alábòsí kọ́ wọ́n ní bẹ́ẹ̀ gbọ́n pa bá ní bó ṣe wù kẹ́sì kíkẹ́ falábòsí àbá ẹni tí ó bá fẹ́ tẹni ò ní fẹ́ tẹni náà ni àmọ́ adúgbò ọ̀dọ̀ ọlọ́run dé àmọ́ ẹ̀sán tọ́tọ́ sí kálukú yín ọlọ́run sàn kálukú yín ẹ̀yin lè rí bú wọn ẹ̀yẹn ni òfò yìí ẹ̀yin aláìmoore yìí ẹ̀yin aláìmoore yìí ẹ̀yin aláìmoore ẹ̀yin aláìmoore gbogbo oore la gbogbo dáadáa mo dáná ṣe fún yín àmọ́ tó alájẹfẹ́nu lẹ́ gbogbo yín alájẹfẹ́nu lẹ́ nítorí ẹ̀fẹ́ gbọ́nà àwẹ̀ ti gbọ́ bí gbogbo ẹ ṣe lọ ẹ ti gbọ́ lọ́tún ó sì pé gbogbo ń ta kan fi ń panilé àfi panilé ni o òṣì kankan tẹ lọ síbi àbí glory wa kan àbógo wa kan tẹ mọ̀ sí torí ní tí ó dùn mọ́ from beginning ni ẹ̀tọ́ já fún ayín kan tí máa ń jókòó lẹ́lẹ́ báyìí ògo òdùnmọ́ from beginning ló ti gbógun tiwa láti bẹ̀rẹ̀ báyìí wa tó dà báyìí ló ti gbógun ó ti yé so ẹni tẹ́ ẹ̀ rógo inú yìí dùn sí ké inú yìí dùn sí kẹ́lómi lo ẹ̀yin fẹ́ kẹ́lómi dùn yín lọ ọlọ́mọsá bá kí afásásìlì lọ́yìn máa wùlà àmín ọlọ́mọ wa kẹ́ wọn afásásìlì nínú kílípù wákàtí wọn ní mẹ́ta lọ́mọ kéwú wọn lè yìí tó tó àfà
èyí tí ò ní tó àfàdé àti èyí tó ju àfà lọ kí lè tọ́ ọmọ kéwú wá ń jù yín lọ tínú bí yín kí lè tọ́ ọmọ kéwú jù yín lọ tẹ́ ẹ fẹ́ kọ́ tán kí lè tọ́ ọmọ kéwú jù yín lọ tẹ́ ẹ fẹ́ kó kú kí lè tọ́ ọmọ kéwú jù yín lọ tẹ́ ẹ fẹ́ kó jábọ́ kí lè tọ́ ọmọ kéwú jù yín lọ tẹ́ ẹ sáfẹ́ kó sàgbákò kí lè tọ́ ọmọ kéwú jù yín lọ tẹ́ ẹ sáfẹ́ pé àlọ́ òní sí mọ́ níṣẹ́ àlọ́ òní iyì òní lò kalẹ̀ sẹ́yìn lẹ́ ń pin ni sẹ́yìn lẹ́ ń kọ́ kádàrá ni sẹ́yìn lẹ́ ń kọ́ kádàrá ni kí lè tẹ́ gbà fún ọ̀nà ọkùnrin gbogbo nǹkan tẹ́ ẹ fi dìṣọ́ yẹn lẹ́ fi dìṣọ́ yẹn nìyà mọ́lọ́run dìṣọ́ rẹ̀ ẹgbà jánásì pé bóyá tàbá májànsì lára rẹ̀ yóò kò ní rí wà sí lọ́mọ àbùkù ọkàn ọlọ́run ní bo eléyìí àwọn tó máa lékún ni ọlọ́run tó lé mò lánàá kún ni náà ẹgbẹ́ ọ̀dà agbájànsì lára rẹ̀ kọ̀mọ̀ dínkù ọ̀dà mọ́ntàsí mufti ẹja dàrú ẹja gbé mufti mi dìde ẹtún gbé mufti mi dìde náà ọlọ́run tó dojú yín bolẹ̀ náà ni ọlọ́run tó dojú yín bolẹ̀ ní èyí ló tún fẹ́ yín lélẹ̀ ọ̀dà gbogbo ẹ̀yàn ọmọ ẹ bóde ẹ mọ yẹ̀yẹ́ ẹ mọ faṣọ yìí rẹ̀ ya ọlọ́run tó ní bo àlẹ́ mi wà pẹ̀lú oníkíjì pa èmi mo sékè iṣẹ́ nìkan iṣẹ́ mi ọlọ́run ló ń kíjì pa iṣẹ́ mi ni èmi mo ní èmi mo ró èmi mo dá àkàndá ni ọbẹ̀ tọ́lọ̀ ń ṣe ni kò sẹ́ni tó lè dánú ilé tọ́lọ̀ ń kọ́ ni ẹ̀dá kan tí ó wò sí kálukú pọnmi sí ni gbogbo àwọn ọlọ́run tó iṣẹ́ ń pọ̀ àwọn tó dájọ́ sí ilé àwọn tó dájọ́ sókè ìpalà pọ̀ bẹ́ẹ̀ láti ìmúra ṣe káàdàm káàdì gbogbo wọn ìwọ náà ti mọ̀ wọ́n ìwọ wá rò pé yìí kò lè ṣubú ó ti ìgbà tẹ́ ara àwọn ọmọ náà tẹ́lẹ̀ pé àbọ̀ àwọn ọmọ yìí àwọn náà àgbàdo ọ̀ka ẹ̀yàn ọ̀gá àwọn náà wá bóde lọ́dún yìí ọ̀gá àwọn náà wá bóde bóyá ayékèmí náà jáde tán òun náà tún jáde tán sí ilẹ̀ tó nípa àbùkù lẹ̀ kàn bọ́ ń bẹ́ẹ̀ ẹ̀ka àbùkù bọ́ ń bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn náà lẹ́sẹ̀ bọ́ ń bẹ́ẹ̀ ṣe àbùkù náà lẹ́sìn mọ̀ kàntẹ́ fi lọ bọ́ọ̀nù àfi tẹ́ bá wọn pure àdá lókù ẹ̀tọ́ abọ́dá kí la lè ṣe ìwọ náà gbá wọn gbé ìwọ náà bá wọn jọ bá wọn ìwọ náà jáde kọ sọ́n parẹ̀ òun náà tún kàbùkù ọmọ kílẹ̀ wàá gbà fọlọ́run sí èyí ni wọn jọ nígbà lọ́wọ́ ibú méjì táwọn náà fẹ́ ṣòfò ẹni tó darí mọ́kàdé sẹ́wọ̀n ẹni òfò àtọ̀kùnrin tí máa ń jókòó táfà kan tí máa ń sọ̀rọ̀ táfà kan lẹ́nu báyìí ẹran kó burúkú ó lẹ́ni kò mú tó kéwú ẹ̀tọ́ wa mú tó kéwú rẹ̀ ní bákan báyìí lára rẹ̀ ọ̀rọ̀ gẹ́tọ́ ọ̀gá sọ gòrí pọ̀rọ̀ ọ̀gá ta ọ̀rọ̀ fọ̀rọ̀ takura rẹ̀ gan sẹ́ni kan mú tó kéwú kọ́ ọmọ sí ibú tó ṣe yẹn láwùjọ bí tẹ̀wọ̀ àwọn ṣe ń tán ní ẹ̀sọ́ nìyẹn ṣe ń tẹ́ni ẹlẹ́ni pé ìwọ̀n sí máa pọ̀ pònú aláníyàn bú kan sí ni gbogbo ìtẹ́jọ pé síbẹ̀ náà ẹ̀yẹn ni òfin mọ̀nà fìkẹ́ ẹ̀yẹn ní dáadáa ọ̀rọ̀ mi ní jùbá ìlọ ẹ̀yẹn ọlọ́run wassalamu alaikum warahmatullahi wabarakatuh. láfikún abẹ́kí gbogbo yìí kálukú lọ mọ̀ gbogbo ọ tó bá pọ́n mufti lé àmà pọ́n ẹ lé gbogbo ọ tó bá pọ́n sí Suleiman Farouk Oníkíjì palẹ̀ alimiskin billah oon Grand Mufti of Ilorin tó bá pọ́n bàbá lé àmà pọ́n ẹ lé tó wá ń ti bàbá báwo àánú ní tiẹ̀ báwo àfẹ́ mọ bóyá fẹ́ jẹ́ àfẹ́ mẹni tó bí ọ àfẹ́ máa bẹ́ni tó ti jáde àfẹ́ mọ gbé àbárò bá ṣe tó tó wá gbé ti ṣéwù báwo àánú sọ̀ kalẹ̀ tó wá sọ pé ti ṣéwù báwo àánú sọ̀ kalẹ̀ torí ti wá nu ẹni tọ́lọ́run kọ́ àdé lọ́wọ́ nù bàbá dẹ̀ ti máa ń sọ ti pẹ́ o lè fẹ́ràn gbogbo ayé bẹ́ẹ̀ nìkan ló fún fẹ́rẹ̀ àfa àtàwà fún fi ayé tiwa nu ṣéwù Suleiman Farouk Oníkíjì pa àbá mufti gbogbo Olúlọrin làwa fún láyé tiwa òun la fún láyé wa ọ̀run wa àwọn ní ká máa wà wá lọ tó a sì mọ̀ pé wọn ò ní wà wá lọ bí tí ò da wọn ò ní wà wá lọ bí aburú wọn ò ní wà wá lọ bí tí ò ní tẹ́ ìsìlámù lọ́rùn ibi tí wọ́n wà lọ yìí tí a wà lọ́rùn bàbá rí bàbá àlùbáríkà àbá dùnú òun tó bá sọ pé ti ṣéwù báwo àánú sọ̀ kalẹ̀ bí ta bá dé yìí adé wa ń tijú adé wa ń pọ́n ilé ẹ̀ sì wá pọ́n lọ́run léra bàbá yìí à ń pọ́n ilé ni gbogbo àwọn wèrè tẹ́ ẹ̀ràn òun ò yá wèrè gbogbo àwọn eré ibú tẹ́ ẹ̀ràn sẹ́wọ̀n wàláì sọ́bí láti wọn ò yá wèrè wàláì sọ́bí láti wèrè dáadáa tiwa wèrè àwọ̀ ọ̀pọ̀ ẹgbẹ́ tiwa àwọn iṣẹ́ ẹni tí ò ní tìjú ayédè ṣàṣà èèyàn èyí tó máa jáde yìí ti rí rẹ pé ẹ̀yàn wọn jẹ ẹ̀yàn wá jẹ àṣìwá dákẹ́ pé ronú pé ọ̀rọ̀ bọ́yẹ̀ tiẹ̀ dákẹ́ gbà tá a sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí bàbá ń sọ náà bàbá aláyé ní ṣe ní fèsì ọ̀rọ̀ yìí ń ṣàlàyé àlàyé làwọn náà ń ṣe yìí gbogbo ẹ̀yin òpònú ẹranko méjì tá à ń sọ wọ̀nyí ó ti àti gbogbo àwọn ègùn tẹ́ ìránṣẹ́ náà àwọn tí ò ní bíbí tí ò níran tẹ́ pé ìlú tá ti bí ìlú rẹ̀ wọ́n máa ń yọ ọ́nlẹ̀ nípa ilé tá ti bí ni àwọn obìnrin wọ́n máa ń yọ ọ́nlẹ̀ nípa tá ti bí ni ní kí ni ẹranko tẹ́ ń fi sẹ́ràn yẹn náà àwọn aláyé bàjẹ́ òun ẹjẹ́ àmọ́ wà á ti bọ̀ tán kó wá bóyá èyí tẹ́ ń ṣe òun ẹjẹ́ àmọ́ wà á ti bọ̀ tán yín tó láti bọ̀ tán gbogbo èyí tẹ́ ń ṣe yẹ lérí àbòsí ni lérí mọ̀náfi lérí bẹ́ẹ̀ ṣe dìṣọ́ ẹ nìyẹn ni lérí bẹ́ẹ̀ ṣe dìṣọ́ bàbá mufti ni ọlọ́run dẹ̀ gbà fún yẹn dẹ̀ lẹ́yìn wọn ẹ lọ wá mi ṣe náà ẹ lọ mú mi ẹ fi léyìí lẹ́ẹ̀ ẹfẹ eléyìí kọjá èdè tí bá sọ bá mi lọ́rùn ṣẹ́ tí bá sàkàndá ni ẹ ti bíwò tí bá pẹ́ ni ọlọ́run tó bá mi sì dúró ti pé alárùn ọ̀hálà sì dúró tì ọ́ tí bá sọ ọlọ́run ni tó bá bẹ́ni tọ́lọ́run ọ̀ràn kan ni èrò yóò ti ṣẹlẹ̀ bàbá mufti rí àmọ́ gbà pọ́ lọ́run lọ́rùn wọn ṣe wá dúró tí wọ́n wá kọ́ àyàn tí wọ́n gbogbo àwọn tẹ́lẹ̀ tí ń já ọlọ́run ní ran kálukú ọlọ́run ní bíjà ṣe òdà ọlọ́run ní kó sí kálukú lápẹ́ wọn náà lè sọ̀rọ̀ àbò fẹ́ nìkan lówó wọn ò ṣe rí àwọn mídíà ìgàn ṣé bàbá gbogbo kọ́tà ṣe yí bàbá ò kó jẹ wàláì sọ́bi láìlà sí lára ibi tí bàbá tóbi dé ibi tí mufti lọrin tòní pọ̀ dé gbogbo àwọn wúláfà ní gbogbo àwọn àfà ńláńlá tọ́lọ̀ wọn ránṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ máa ń ra fóun fáwọn èèyàn ní pé ẹ̀yà bá mi ṣe mídíà ibi táyé dẹ̀ dání so yàrá kan ni tó máa kẹ́kọ̀ọ́ mbẹ́ yàrá kan ni tẹ́pẹ́ tó jìnà tí ó sún mẹ́ nígbà tí bàbá sọnù àwẹ̀ yìí so ìmọ̀ nígbà yẹn ó nira nísìnyí everything ti rọrùn látara social media yìí ó ti yẹ bí káàkùn ṣe wá káàkùn yẹn tẹ́wọ́n ra fóònù fẹ́ lómi pé yọ́yá ta mo fẹ́ máa lò tẹ́lómi kọ́lẹ̀ lómi ò ní kéèyàn bá wọn wáyàn pé tí wọ́n bá wọn ṣe social media tí wọ́n máa fún lówó tí wọ́n máa dá dátà tí wọ́n máa ṣe gbẹ fún tí bàbá mufti kọ́ o àwa wá látà tóbi àlùbáríkà wọn nù ọlọ́run ló fìfẹ́ bàbá mufti sí wa lẹ́mi lédè yìí táwọn ṣe yìí pé tó bá ti fẹ́ràn bàbá yìí kí ni mẹ́sẹ̀jì táwọn pàṣẹ fún gbogbo àgbáyé
bá ti súnmọ́ wọn yìí tí ọmọ jẹ́ àǹfààní fún gbogbo olólùfẹ́ wọn àwọn tó fẹ́ràn bàbá yìí pọ̀ gbogbo ayé bẹ̀t ọlọ́run fún alápọ̀ tó sì bí ká máa tẹ̀lé ṣéwù ó fún alápọ̀ tó sì bí ká máa nífẹ̀ẹ́ àwọn ọgbọ̀n bàbá yìí ń tẹ̀lé wọn yìí kí ni ọmọ jẹ́ mẹ́sì kí ni táwọn náà ọmọ fi ṣe tọ́lọ́run lára wọn tẹ́ pé n tó jìnnà sí kálukú wa yóò sì súnmọ́ wa ìwọ tó wà lamẹ́ríkà ni ìwọ tó wà London ni ìwọ tó gbogbo bí tó lè wù kó wà lágbàáyé ó wà l'Abuja ó wà lẹ́kọ̀ọ́ ni gbogbo bí tó lè wù kó wà tí n tó jìnnà sí ó dẹ̀ súnmọ́ lẹ́ẹ̀kan nípa àfẹ́ bàbá yìí tí kálukú wa jọ ní ló mú aronú eléyìí tá a gbé kalẹ̀ ní social media yìí ní Facebook ni ní TikTok ni ní Instagram ni ní Twitter ní YouTube ni ní gbogbo tí ń jẹ́ media yìí pátá so a fi ro pé kí láàánú ọmọ fi ṣiṣẹ́ ọlọ́run lára bàbá yìí látara fẹ́ wọn tọ́lọ́run fi ṣe wa lẹ́nu bàbá òpẹ́ anybody media gbogbo media àbátẹ́rí bàbá òpẹ́ anybody bí ẹ bá ń wẹ́ nìkan kó àwọn bá ń ṣe media fúnra wa la wà ní àlùbáríkà ṣéwù kárùkù náà jẹ́ àlùbáríkà wa gbọdọ̀ kí láàánú òun ṣe àbáyé tọ́lọ́run fún àná ṣègùn ẹ̀rọ ọlọ́run bóyá fà àná ṣègùn bó ṣe bàbá náà ṣe kò ń gẹ̀ ẹ̀rọ ọlọ́run látara bá ṣe káàdámà bóyá bàbá náà ṣe kò ń gẹ̀ ẹ̀rọ ọlọ́run látara bá gbà ṣé miskin àti gbogbo àwọn tí wọ́n lọ àti gbogbo àwọn tí bàbá yìí jẹ́ àlùbáríkà wọn pátá láti wò pé kí láàánú ẹ̀fẹ́ máa ṣe láàbá ilé ìfẹ́ táwa náà níyì tí gbogbo ibi tí kálukú wà lágbàáyé ní olólùfẹ́ bàbá tó lè mọ̀ pé n tí mo nífẹ̀ẹ́ ìmọ̀ mọ́ tí ń ṣe lọ bàbá lọ ibáyìí bàbá lọ báyìí tó ní o lè máa proof tó lè máa fi bàbá proof gbogbo ibi tó wà pé bàbá lọ ibáyìí lánàá níbi tó wà àwọn náà yóò sì máa mọ̀ ìjọ máa mọ̀ pàǹtọ́ fẹ́ràn wọn ló bí gbogbo táwa dálẹ̀ social media yìí àwọn ògbélẹ̀ fún bàjẹ́ ní táwa gbé social media lẹ̀ fún ni pé tó ní tó jìnnà sáwọn olólùfẹ́ bàbá mi tí wọ́n ó súnmọ́ wọn lẹ́ẹ̀kan ní gbogbo péjì táwa open yìí àwọn ògbélẹ̀ fún bàjẹ́ àwọn ògbé péjì wa ìkàlẹ̀ fọ́tẹ̀ àgbékalẹ̀ fún ká bá tèèyàn jẹ́ àgbékalẹ̀ fún ká yẹ̀yẹ́ yẹn àgbékalẹ̀ fún ká kúrọ́ mọ́ yẹn sókè tún lọ mọ̀ gbogbo mídíà bàbá pátá bàbá òpẹ́ nìkan kan bẹ́ẹ̀ ni èmi tí mo ń sọ̀rọ̀ yìí bàbá òpẹ́ anybody o pé ẹ bá ń wá kan mo fi tóbi àdúgbò àwọn ọba tó pa mo ti ojú bíbélà bàbá òfẹ́ wọ́n lé wa gagbé nǹkan yé èmi ọ̀fẹ́ ara mọ̀ nǹkan yìí àmọ́ nígbà tá a dúró tán ní pé eléyìí ìfẹ́ ló ní wọ́n fi wálẹ̀ kò sí ẹni tí bàbá òbẹ́ ẹlẹ́pọ̀ ìfẹ́ tí bàbá kọ lẹ́tà fún pé ẹ bá ń wáyàn wá kọ́ wọn bá mi gbé mídíà kọ́ máa ń rìkọ́dù mi bàbá òbẹ́ nìkan kánṣẹ́ kálukú jẹ̀ràn àlùbáríkà ara wa làwọn ni kálukú béèrè àánú ọlọ́wọ́ kálukú jẹ̀ràn àánú wa lára wọn ni pé tó ọlọ́run bóyá ṣe àbáyé bóyá ṣe wọn ètò báyà náà bá ní dímọ̀ kàtà ń ṣe dímọ̀ là ń ṣe báyà náà ṣe dímọ̀ fún bàbá ṣe kàdámù tí wọ́n lámìlaka tán ṣe dímọ̀ fún bàbá ṣe mìsíkì tán lámìlaka tó gbọ́n àbí tí wọ́n lọ tán ti lámìlaka ni tá a lè mọ dákọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn fi wọ́n pé tó kí láàánú òun ṣe ní sí lára wọn níbi social media yìí bàbá ọ̀rẹ́ anybody gbogbo tẹ́lómi ọ̀ra fóònù táwọn afọ́ ọ̀ra fóònù fẹ́ lómi èmi kò sí láì fi mẹ́ o bẹ́ẹ̀ títóbi bàbá mo fi ń so eléyìí títóbi wọn bí tán tóbi dé bàbá òra fún fẹ́ nìkan pé bàbá mi ṣe mídíà wọn ò ra dátà fẹ́ nìkan ẹni tó máa kẹ́wù pé tó eléyìí náà ń tẹ̀lé wa dé tó wọ́n bùn kan àbó bùn kan láti appreciate tó ṣe yẹ àmọ́ bí bàbá lọ́rẹ́ nìkan kan bàbá òrẹ́ nìkan kan o wọn ò ra fóònù fẹ́ nìkan gbogbo àwọn mídíà tẹ̀lé lára wọn táà ní máa dá gbogbo àwọn tẹ̀ mọ̀mọ́ bàbá wọn gbogbo àwọn tẹ̀ mọ̀mọ́ wọn pé mídíà àbá ni bàláì bàbá òrẹ́ sẹ́pẹ̀ nìkan bàbá òpẹ́ nìkan pé wọn bá ṣe mídíà àlùbáríkà àwọn ibi tó tóbi dé àwa la wá fúnra wa ara gbéra wa wá pé tó a wá láti wá ju alẹ̀ fún yín láti wá ṣe ìdímọ̀ láti wá sáfù pé ìtẹ́yìn gbé dání ọ̀dà yìí tọ́lọ́run tó ló dé social media yìí tó jẹ́ káà náà fi polongo Islam lára yín jẹ́ káà náà máa ṣe káyé mọ̀ pé gbogbo wà sí káyé máa rí lèyí tá gbé kalẹ̀ yìí gbogbo tó jìnnà sí kálukú bí tó wà lágbàáyé kó súnmọ́ wọn látàrí social media lèyí táwọn fi dá social media lẹ̀ wọn ò fi social media tí wọn rán aláburú ẹni pé léyàwó ṣe rí láfi ẹja máa wà tí bọ̀tán kó wà àwa ṣe léyìn torí pé ẹ̀ ń bá ṣe ìwà ló kọjẹ́ ni a ṣe torí pé kẹ́ ẹ dẹ́kun bàjẹ́ ni a ṣe torí pé kẹ́ ẹ fàbò sílẹ̀ àwa ṣe léyìn torí pé kẹ́ ẹ fìmọ̀ náà fi kele a ó ṣe torí kó lè bàjẹ́ fẹ́ nìkan o a ṣe torí kó lè yẹ fẹ́ nìkan a ṣe torí pé kọ́lọ̀ lè fi bàtẹ nìkan jẹ́ a ṣe torí díà ìwà rọ̀ṣùlù ìdí a ṣe torí tọ́lọ́run torí tànà máa mọ̀ ni pé èyí tẹ̀ ṣe yí ọ̀dẹ lè tú ọ́n bẹ́ẹ̀ ẹ lè jáwọ́ ń bẹ́ẹ̀ wallahi sọ́bi láìlẹ̀ ìfẹ́ àti bẹ́ẹ̀ ṣe yí lọ jẹ́ bànújẹ́ fún aláfi òkè kí ló dé ẹ wá ríra yẹn bí pẹ́ special ẹ máa búyàn bẹ́ẹ̀ lélẹ yẹ jábọ́ ẹ mọ̀ bí wọ́n bá sọ̀kò fẹ́yìn ẹ mọ̀ gbogbo yẹn ó máa ń dùn mí fáwọn gbogbo àwọn olólùfẹ́ wa náà àmọ́ ọmọ gbogbo àwọn tó máa ń sọ báwọn náà gbogbo gẹ̀ẹ́sì olólùfẹ́ ṣé oṣù mẹ́fà kò ní kí ìpàlẹ̀ mùsùlùmí bíi láì oon ẹ lọ yọ fídíò wọn ẹ lọ ṣe kíní kan o kílé táwọn ń ṣe tiwọn tẹ̀ ní kí wọ́n yọ kílé táwọn ń ṣe fídíò tiwọn tẹ̀ ní kí wọ́n yọ ẹni sọ pé kí wọ́n yọ fídíò wọn ẹni sọ pé kí wọ́n ṣe kankan táwọn bá wọn ṣe tí wọ́n mọ ní àìdákan afọ́ lórí ẹ lọ yọ fídíò wọn o ẹ dákun káàkiri ó ti kí ló dé kí lábòsí ẹjá fàbòsílẹ̀ ṣe àwọn jọ́lọ́run ni ẹ wá sọ wọ́n dòòsà ẹ wá sọ wọ́n dòòsà kúnlẹ̀ bọ àwọn ẹ wá special àwọn débi pé ẹ wá fẹ́ sọ wọ́n dọ́lọ́hún ẹ fẹ́ sọ wọ́n dọ́lọ́hún tẹ́rí tí ń tẹnu tí wọ́n jáde gan bọ́ sẹ́lòmí àwọn tán láyà títí tán bú sábẹ́ tán bú àwọn sábẹ́ àná Muhammad àwọn tán láyà títí so ẹ sì wá sọ wọ́n dòòsà kúnlẹ̀ bọ so tá a bá ń jà káwọn pé à ń jà tí o bá sí jà pé kò sí jà àmọ́ yóò ṣe máa ta kò bánújẹ́ tó máa sọ kò bánújẹ́ síbi kan tẹ́ tí wọ́n wá sọ títí tí àwọn padà tẹ́ máa wò pé àwọn special àwọn tí òrò pé ní tábí táwọn sọkò sí àwọn náà tóbi èèyàn kan ló bí àwọn náà kéré nu ayé táwọn ìyanu gbàgbà tó mọ ìyanu tó mọ yẹyẹ ẹni bẹ́ẹ̀ ṣe tó bá jáde sáwọn ẹ̀yẹn lábùṣe wọn mọ ní ẹyẹ ti pọ̀jù ẹlẹ́ yọ o kí làwọn ẹ sọ fún mi kí làwọn já mọ́ ṣé èèyàn kọ́ ni wọ́n ni ṣé bẹ́ẹ̀ làwọn èèyàn làwọn náà obìnrin tó bí wọn ló bí àwa náà ọkùnrin tó bí wọn ló bí àwa náà ilé tá ti bí wọn ti bí àwa náà odò ọlọ́wọ́n mọ̀ gbé akajọ àdèmọ̀jọ ọlọ́nu ayé nọ́mà àmọ́ kí tẹ wá sọ ọdún sàkúnlẹ̀ bọ́tẹ́ bí táwọn bá ti búyàn tán bá ti wá bú àwọn bá yàgbá kó dénú kí ló ṣe kó rí báyìí ní Islam ṣá kí táwọn yẹn fẹ́ràn mọ̀nà fi kí báyìí
gbogbo àwọn tẹ̀yàn ránṣẹ́ òun ò tó bẹ́ẹ̀ a máa kàn fi ọ̀lẹ́ pé torí ibu yẹn sàmọ́ sèso láàfi dákẹ́ àmọ́ ògbé àkí ló wá dé ẹ wá ti special ẹni pé kò sẹ́nìkan tágbára rẹ̀ káyín kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí kò sẹ́nìkan tó lágbára tó yín kò sẹ́nìkan tágbé tẹ́ bá ṣe lẹ́ṣe kákẹ́dẹ́ ló gbẹ̀yìn tẹ́ sọ yẹn ló fẹ́nu nílé òun náà ni fẹ́nu ti tóbi bàbá tó jẹ́ pilẹ̀ òun náà ni gbogbo yín lòun òbí yín rè wọn òbí yín rẹ̀ níwà rẹ̀ lọ́rọ̀ rẹ̀ kan lẹ́nu ẹ̀ lẹ́rìn rẹ̀ ṣe ẹ̀ níṣẹ́sí kan tó kóyàn mẹ́fà jọ wàláhì wà ní òkóyàn méjì jọ ìwọ́wọ́ yín lẹ́yìn tá à ń sọ ìwọ́wọ́ yín òkóyàn kan jọ lásán àmọ́ àlùbáríkà yìí tóbi pilẹ̀ òun náà lẹ́ ń lo àlùbáríkà òun lẹ́jẹ̀ yóò láfẹ́ kẹ́ lọ ọ̀sáf ẹ lọ dùsùn ọ̀pọ̀lọpọ̀ pé ẹ̀dá yóò fẹ́ràn yín ìwà àti bẹ́yẹn ṣe ń wù àkọlẹ̀ ń wù àyè bẹ́yẹn ṣe ń lọ ayé kó lẹ̀ lọ́ yí padà ẹ lọ bẹ̀rù ọlọ́run ọba tí ó pa kó wá ṣe é máa pé kún bẹ ní kún bẹ lé bẹ̀rù ọlọ́run gbé alábòsí ẹ fàbòsílẹ̀ àwẹ́dẹ̀ ṣe láìfù pé ẹ ṣíà rẹ̀ ẹ jẹ́ lọ fún àkílẹ̀ yóò làbùrọ̀ mọ́ ṣíà yóò làbùrọ̀ pé ẹ ṣíà rẹ̀ ẹ tó bá jẹ́ olùfẹ́ Maulana Mufti Dija tó wà bí àǹkà yá ó yẹ káíkọ́ yẹ kọ́rọ̀ igbó fara yóò ṣíà rẹ̀ mọ́nà ọ̀rọ̀ yìí ní tí wọ́n sọ sí wa yá ní táwọn tiwa náà sọ yìí náà ó yẹ káyé náà mọ̀ ṣó lólùfẹ́ ni ó ṣíà nǹkan àbúrò máa ń polongo pé ṣé ó kọ láàṣọ pé àwọn ni ṣé ó kọ lẹ́nu kó sọ pé olórí wọn sì ní àbókọ ni Mufti wa àná à ń sọ pé ẹ jẹ́ káwọn ènìyàn fọ́ tẹ́lẹ̀ ẹ jẹ́ káyé mọ̀ pálábò sí ni wọ́n ẹ jẹ́ káwọn ayé mọ̀ pé lérí bu ayátàlì kí á mọ̀ náà nìyí ẹ jẹ́ káwọn mọ̀ pé ẹni òfò làwọn ẹni yìí ẹ jẹ́ káyé mọ̀ pé lérí bu ni wọ́n gbogbo àwọn tẹ̀yìn náà wọn ò tó bẹ́ẹ̀ èyí tẹ̀lé wa ara wọ́n lè yìí tó àwọn àti wá bẹ̀rẹ̀ pẹ̀lú inú gbogbo àwọn tẹ̀yìn náà wọn múra sí i àjọ bẹ̀rẹ̀ nu gbogbo àwọn tẹ̀yìn náà àtàwọn òkòlù tó mọ̀ sí láì funu fídíò nínú mọ́tò àtẹ̀gbẹ́ ní hòtẹ́ẹ̀lì tó àtẹ̀tọ̀ sọ àgbàlagbà tó sọ méke dẹ́gbẹ́ rẹ̀ ẹni tó ń bínú wọn àjọ dẹ́gbẹ́ lẹ́dí mọ̀náfìkì ẹni tó bífa ẹni tẹ́ pé òkòlù yìí ti parí kéwu ó ti parí gbogbo kéwu àfa wọn èbí ẹlòmí ó ti parí kéwu mẹ́lòmí wọlé kéwu wọn àdẹ́gbẹ́ nítorí àbòsí wọn àga kámẹ́rà síwájú aláìní kan ṣe òpònú àgbàlagbà ẹranko burúkú òpònú wọn ṣe ó mímọ̀ sílẹ̀ yìí báyìí tábà ló mímọ̀ sẹ́yìn ní ó sì jáde báyìí tábà ló mímọ̀ sẹ́ jáde báyìí fún mímọ̀ ní ẹ̀yìn mọ̀nà ṣe ń tán fi táwọn ẹgbẹ́ yín tó di nǹkan tán fìmọ̀ sílẹ̀ yín fi ṣe yìí gbogbo àwọn tó lámìlaka ṣe ń tán fìmọ̀ sílẹ̀ yín ṣe yìí ẹbẹ́ yín tí bàbá Mufti fìmọ̀ ṣe ẹwọ́n tán fìmọ̀ ṣe tán fi nítumọ̀ láyé ṣé òkòdì bá tẹ́ bá ṣe lè kó tó di pẹ́ nítumọ̀ àwọn òṣèré nítorí ká lè lóko àṣẹ nítorí ẹ̀bọ àbòsí àṣẹ nítorí mọ̀nàfíkà jáde sí nítorí pé tó gbogbo yìí tẹ̀ ń ṣe yẹ lé wọ ẹ lọ́wọ́ awọ́ ẹ̀bọ lẹ̀ ẹ má bẹ̀rẹ̀ ibú ikú ẹ yí padà ọlọ́wọ́n fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o tí ẹ máa bí tó bá ronú pìwàdà àwọn afẹ́kẹ́ ronú pìwàdà yìí tá à ń sọ yìí ó ti yẹ yín báwọn bàbá Mufti náà láwọn tó lè sọ wọn láwọn tó lè tọ̀ wọn láwọn tó dáńtọ́ wọn láwọn tó dá láwọn bẹ̀ wọ́n kàn ti jẹ́ kí bàbá Mufti ọ̀fẹ́ gbélé yìí bàbá Mufti ọ̀fẹ́ wọn ọ̀fẹ́ jà wọn ọ̀fẹ́ wàhálà wọn ọ̀fẹ́ fìtínà àwọn fọ́ọ̀dù gbogbo wàhálà yìí ẹ wá fẹ́ sọ ayé délé rire kan ẹ wá fẹ́ sọ ayé gbẹ special ẹ wá fẹ́ sọ ayé dòsà kúnlẹ̀ bọ káwọn kan máa wá yanu àwọn báwọn kan dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run bọ́lọ̀ wọn fọra tìwé sáwọn kan tán bá fẹ́ lọ kí ni wọ́n máa gbàṣẹ àdólápò wọn tán bá fẹ́ lọ́wọ́ àsìbà tẹ́ǹdì wọn lẹ́nu eléyìí ibú tí bàbá Mufti dùnú fa tó lóun ṣe mòlúdì tó lóun ṣe dé tí bàbá wa yẹ sí tí wọ́n fa àpọ́nlé wọn wá yẹ sí tí wọ́n kó ìbá lójọ mòlúdì táwọn náà lójọ mòlúdì àlẹ́ àmọ́ ní 2021 on the 6th oṣù kẹfà Saturday 2021 àtòpónú tí ma ń gbé wẹ́dà fà kan tí ma ń sọ̀rọ̀ sáfà lẹ́nu báyìí tí ma ń sọ̀rọ̀ sáfà lẹ́nu tí ma ń sọ̀rọ̀ sáfà lẹ́nu fa ọmọ téèyàn bí yóò máa sọ̀rọ̀ síyàn lẹ́nu àwọn ọmọ wí jáde àwọn òpónú ẹranko méjì àti gbogbo àwọn tẹ̀yàn fi sẹ́ran bẹ́ẹ̀ àti ọba yín kọ́ lè lérí bú yín tó jẹ́ lérí bú àgbáyé yín tẹ̀yàn ránṣẹ́ Kwara State nínú Ìlọrin àtàwọn ẹ̀ tó bẹ́ẹ̀ wàláhì ẹ̀ tó bẹ́ẹ̀ lẹ́nu ẹnu tiwa ẹnu àlùbáríkà nẹnu àwọn ẹnu Ọlọ́run ni ẹnu àníyàn rẹ ni kì í ṣe ẹnu àṣà kì í ṣe ẹnu pààrin yẹn fín ẹni pé àṣẹlẹ ìrì àṣejù yín náà lọ pọ̀ tọ́nà fi ní ẹ̀yin náà bóde wàhálà yìí tá à ń sọ yọ ara wa ní ọba lẹ̀ mọ́ inú kára apá náà sọ yìí láyé kó sì má ṣe lásọ mọ́ àṣìmọ́ bí kakò ní ṣe wà àlùbáríkà ní Ọlọ́run àbí tí wọ́n bá pé torí ìfẹ́ làbíṣọ́ tó bá pé torí nǹkan mìíràn Ọlọ́run mọ́sà yọ sáà náà ti láburú àmọ́ tó bá pé torí dáadáa nítorí ìfẹ́ Maulana ní Ọlọ́run dákun mọ́sà dúró tiwa gbogbo ẹ̀yin tẹ́ ń jáde nítorí aburú torí kẹ́nìkan sá lè wò yìí àtibọ̀tán kọ́ ẹ̀ ní sẹ́kù wàláyé ní àtibọ̀tán ló képe yìí wàláyé àtibọ̀tán ọ̀fẹ́ wo bẹ́ẹ̀ ṣe látibọ̀tán lórí aburú tẹ̀ ṣe lórí aburú tẹ̀ jòkótì lórí mọ̀náfíkì tẹ̀ jòkótì ẹjẹ́ àmọ́ wẹni tọ́lọ̀ èkéyìí káyà ayé náà ti rì náà wáyé fẹ́ wa jù yín lọ wá nífẹ̀ẹ́ wa jù yín lọ a ní fáǹsì jù yín lọ ayé fẹ́ wa jù yín lọ gbogbo nǹkan la fi jù yín lọ nú ayé gbogbo nǹkan Maulana fi ju kó wa yín lọ ní tẹ́ ń bí inú náà nù ní tẹ́ ń bá ń jẹ́ ilé náà ni Ọlọ́run sì tó máa ṣàlékún àrùn rẹ̀ fún Maulana Mufti Dija àti gbogbo àwọn olólùfẹ́ bàbá àti gbogbo tí ń jẹ́ wúlà fáwọn àti gbogbo àwọn olólùfẹ́ pátá àní jábọ̀ àní kúrò ẹ̀ ní gbogbo olólùfẹ́ Maulana Mufti Dija Ọlọ́run jẹ́ máa pàlà ṣubú gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ ọlọ́kùnrin lóbìnrin àtẹnitàmà Ọlọ́run ní fa burú sẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run ní já jábọ̀ ìrọ̀ tó ní sẹ́ni kọ̀ọ̀kan wa lérí ọlá àwọn ẹni Ọlọ́run ọlá àlùbáríkà nàbí wa Muhammad àbá alájí àgbà ọlá àfa àgbà Sheikh Adama ọlá àfa Yusufu lágbàjì ọlá àfa àgbà ẹ̀sìn lóbi wa nìbàdàn ọlá tajulẹ̀ adabi ọlá tajumi tó bá bẹ́ẹ̀ yìí tá a sọ nítorí tọ́lọ́run ní tó ó kù wa ọkọlọ́run tó bá pààrọ̀ náà ṣe torí àbùsí ni ó kù wa ọkọlọ́run àmọ́ à ń sọ fún gbogbo alábùsí ẹ̀ lé sẹ́kù àti tẹ́ bá ń pè àdá lókù àwọn aṣọ eléyìí lẹ́ẹ̀kan sí à ń sọ nítorí ìfẹ́ pé ẹ̀ lè fọ́tẹ́lẹ̀ ẹ̀ lè túbá ẹ má gbọ́ ẹ má fi ẹ má yẹ káwọn ọmọ yín bá yín lé ìfà ẹ ti bímọ àwọn yín dẹ̀ ń wo ìgbésí abáyé náà ní ṣe gbọ́ àmọ́ wọn ò lè sọ̀rọ̀ tó náà pẹ̀ nígbà tó rẹ̀ lágídí gan àwọn àpẹẹrẹ eléyìí bú làwọn tó bí àwọn ẹ̀yìn eléyìí bú wọn yẹn ní òfò yìí aláyé bàjẹ́ máa sọ lẹ́nu ààrẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá gbọ́kàn lé Kùránì tí Kùránì bá tó kí wọ́n bá dùn lápò rẹ̀ kí wọ́n bá pọ̀ wẹ̀rẹ̀ kó burúkú yìí sí wọ́n gan tó ń sọ sí Kùránì látàrí tí wọ́n gan wù yìí gan sí Kùránì lápá láàrẹ Kùránì lápá tẹ́nìkan Kùránì lápá lẹ́nìkan lára mọ̀lẹ́jọ́ ẹni Maulana Sheikh Usman Faruq lọ ni
láfíríkà lónìí lẹ́sà ọlọ́run pé tí wọ́n bá ní kùránì táyé mọ̀ lẹ́bùn tọ́lọ́run ṣéwù èyí tọ́lọ́run ṣéwù ta ló ṣe lẹ́sà bẹ́ẹ̀ fún rí lẹ́ẹ̀lẹ́kùn jáde bí ọlọ́run tọ́lọ́run tí kò sí téèyàn lè dà bàbá mufti tó bá ti lè gbìyànjú kò sí tí wọn ò lè dà láyé ẹ wá wo gbìyànjú bàbá ewu tó kéré tì fáwọn ó sì fún wọn tiwọn ewu tó ṣe fàdájí àgbà ewu tó ṣe fún bàbá ṣe kàdámà ewu tó ṣe fún gbogbo àwọn ọlọ́run lápá ewu tó ṣe fáfà ìgbà ṣe alimi ewu tó ṣe fáfà àgbà bàbá ọ̀dásàlátì ewu tó ṣe fún kálukú ewu tó ṣe fún mùdánà mufti Diana tá a máa fi kùránì ròyìn yàn lónìí lókè pẹ̀lú bàbá mùdánà mufti Diana kí àwọn ẹni tẹ́yìn bá dojú kùránì tí ọmọ wọn mọ bá kàmá ìlà rẹ̀ lélẹ́rìí ibùdó òrónú kó tó sọ̀rọ̀ ni aláìníla ká yòókù ní ọmọ aláyé bàjẹ́ àwọn ẹni òfò ẹni àlẹ́ ń lò lọ́hùn ẹ kẹsàn o ẹsẹ̀ ń bẹ o wàláhì àmọ́ àwọn ọ̀fẹ́ kú ọlọ́run ọ̀fẹ́ kú ẹlẹ́sẹ̀ tí bàbá kẹrù ní pìwàdà yóò da kẹrù pé ẹ má kú lérí ibú ẹ má kú lérí pé kẹ ẹ sáfẹ́ sófò yìí o ti kò sí ní ta fẹ́ gbà mí kẹsù kò sí ní ta fẹ́ gbà mí kẹsù ibú àmọ́ à ń fẹ́ yìí pé ìsákèsí ẹlẹ́mọ̀ pé àwọn tó lè sọ̀rọ̀ ń bẹ lára bàbá o àwọn tó ń dá tó ń bẹ lára wọn di bámú àmọ́ tó gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí bàbá ọ̀fẹ́ gbé yìí kọ́lá kan má rí ìtàn ṣe gan àbó ní fẹ́ nínú bàbá òsì ní dòsí pé á kìlọ̀ ọmọ yìí ṣe báyìí sí àmọ́ bàbá òun lẹ́nu ká bó bàbá tẹ̀ ti ráyè pé ẹ̀yà ẹ̀yìn náà jáde níbo bàbá ti ráyè só ti rí mi só ráyè tó ti fi bá sọ̀rọ̀ àbó ráyè tó wà péyàn pé ọ̀yà nǹkan báyìí mo fẹ́ kẹ́yìn náà ṣe kò sáyè bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ dilẹ̀ tẹ́ ní lárí àtàwọn afáyín tẹ́ ní lárí tẹ́ tóbi tẹ́ bísì ní tẹ́ bá bísì ní wọ́n máa gbọ́rọ̀ ẹ̀ kàn máa ga láìfù wọ́n kàn gbé fóònù sí lẹ́nu ẹni àwọn fi spíkà sí láyà ẹ̀ máa wúrowúro ẹ̀ máa sọ̀rọ̀ tí ọba táyé mu àwọn aláyé bàjẹ́ gbogbo àwọn láti bọ̀ tán ẹ má lè ronú pé ọ̀rọ̀ àgẹ́jẹ́ àkúrẹ́ bàbá mufti kẹrẹ́ láti bọ̀ tán rí subhana rabbika ọ̀rọ̀ mi ò ní jù bá wọn lọ fún yín. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.